لم نعرف حراما ولا حلا ولولاه لم نعرف حراما ولا حلا. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم. آمين. ọ̀rọ̀ mi ò ní pọ̀ kódà kò ní tó ṣẹ́jú márùn tèmi ó kàn fẹ́ yà lọ bòmí díẹ̀ ó ti tún lè máa jẹ́ èsì. kò sí gbogbo èèyàn bú tí máa ń fẹ́ kí dáadáa pẹ́. Allah. gbogbo èèyàn bú ò ní fẹ́ kí dáadáa pẹ́ èèyàn dáadáa ni máa ń fẹ́ kí dáadáa pẹ́. Allahu akbar. كثرة الأقاويل في مولانا المختار كما كثرة الأقاويل في مولانا المسكين بالله أدام الله حياته أدام الله حياته ولا يبالي مولانا المسكين بالله فكان يتقدم أكذا لا يبالي مولانا المختار الله ولا يزال يتقدم في الحياة الله. يعني واجموني واجمعك بيا وبافا جيا. If you don't want to be big in life, then you will never be beefed. وَإِذَا الْعِنَايَةُ Bẹ́ẹ̀yàn bá wá fẹ́ jẹ́yàn ńlá, surely you will be beefed. Wọ́n beef rẹ̀. وَإِذَا الْعِنَايَةُ Lára sọ́tìkà. Ẹ dákun gbà tí bàbá wa Maulana ọlọ́ba Musa bá gẹ́ أدام wa. الله حياته. Bàbá wa oníwàásí àgbà. Maulana Sheikh Abdul Ghani Yusuf Nurain Aboto. Tí wọ́n ṣaláìsí ní ìta ààrẹ kẹtẹ́lẹ̀ títí tó dé tí mo wá rí póòsì náà mo wá gbé póòsì náà subhanallah mo wá kó ẹwà bá mo tún kọ mo wá póòsì rẹ̀ àwọn èèyàn sì rí ní tó dà Maulana Al-Mukhtar àwọn bẹ̀rẹ̀ pẹ̀lú 1 million. wọ́n ìṣẹ̀lẹ̀ iná ayatollah hasatika oyún wa. àwọn nìkan bẹ̀rẹ̀ pẹ̀lú 1 million wọ́n ṣe program wọn tẹ̀lé wọn jọ. wọ́n ìṣẹ̀lẹ̀ iná ayatollah akramakumullah. wọ́n àtẹ̀lé wọn jọ. subhanallah. àmọ́ àwọn èèyàn tí ò tó nǹkan tó àtàkì mi àmọ́ àwọn èèyàn tó kọ́ ọ̀nà kí mi. when you celebrate goodness surely you will be celebrated. Allah. bàbá wa àbò tó wọ gbowó wáàsí wọ́n béèrè owó kódà tẹ́ bá tún gbowó kònà fún wọn tó bá fẹ́ ṣe wáàsí alájà àbò tó wọ́n mọ̀ ní kẹ́ mú máìkì wá ẹ wá ní kọ́ lọ́wọ́ one good turn deserves another. Allah. àdàbíyà ni mímọ́ ọmọ bàbá púpọ̀ wọ́n ìṣẹ̀lẹ̀ bó ṣe rí ni wọ́n ṣe sọ ni kò sí owó kò sí lé kò sí kẹ́ and Sheikh Mukhtar started it all. wọ́n ìṣẹ̀lẹ̀ iná. àwọn nìkan 1 million bóyá bàtẹ́lẹ̀ yóò bẹ̀rẹ̀ àmọ́ ìyàwó tó máa ń ṣe kíní tó fi pawó sọ́pọ̀ ara wọn 2,000 to be said wọ́n fi pawó sọ́pọ̀ ara wọn ni ṣé gbogbo iye tí wọ́n kó jọ ni wọ́n kó lẹ̀ ni. ó dà ń gbà sí èyàn kan wá aláhìláhìlá kí ló tẹ̀lé pẹ̀lú ara bí èmi mọ̀ rí ni. wọ́n ìṣẹ̀lẹ̀ iná ayatu. ó wá sọ fún mi ipe ẹ mọ̀ wá ẹ jẹ́ n sọ ó wá ń bá mi pé eléyìí náà 1 million mo ní 1 million kí ni ó tẹ̀lé owó jọ ni tó fi padà di 10 million àwa rí ilé. subhanallah. ẹlòmíì náà yìí tún bẹ̀rẹ̀ ṣebó yẹ kí wọn náà ní 1 million látà àpò ara tiẹ̀ náà irọ́ ni ṣebí wọn náà ń dájọ́ ni. so when we not celebrating you don't say something that you ought not to have said that means you are I am saying you are. عناية الله حصتك عيونها نم فالمخاوف كلهن أمان. bàbá wa láyé lẹ́kú. nam فالمخاوف distractions ló wá bá bàbá wa Maulana Al-Miskin nam billah. فالمخاوف wọ́n sọ yìí tó jùlọ náà. أمان. lọ́dọ̀ bàbá tí mo wà bàbá mi dáadáa. Al-Miskin billah. wọ́n sọ tó jùlọ yìí lọ fún bàbá. bàbá òjò sílá fàtí kọ́m wọ́n dẹ̀ bá ti wọ́n lọ. orí ni oon tana mọ̀ ń fún. Allah. vice president ni wọ́n fún afa Tuesday àwọn alábùjá inshallah. Allah. nam فالمخاوف ìkẹ́kọ̀ọ́ sẹ́wọ̀n wọ́n sọ sí nínú wọ́n mọ̀ sọ lọ torí
torí pé yóò máa da ìkẹ́kọ̀ọ́ sí ní sẹ́yìn náà wáyé máa káwé fún kúlùhù ní àmàmù Rabbil izzati amma yasifun. wasalaamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Ali baba Allahu akbar Allahu akbar. Baba wa Sheikh Ahmad Al-Mukhtar ẹtí hadith ló kún sí ìtàlí bàbá ń sọ fún wa ni pé ìfẹ́ ànábì ó rọrùn fún gbogbo wa àmọ́ ká fi owó ṣe ìfẹ́ ànábì èyí òun gẹ́gẹ́ ní mánì tí àti gbà ètí bàbá wa ní bàbá.